ẹ tún káàbọ̀ sórí ìkànnì wa lẹ́ni ẹ̀fọ́ abalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa plẹ̀ fún inú fídíò tẹ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ ẹni ló wà tún pẹ́ẹ́pẹ́ àṣírí pẹ́ẹ́pẹ́ rẹ̀ ó lẹ́nu túnú fídíò àwọn àṣírí tó jẹ tí ń gbèsè ó lẹ́nu má tún kí dẹ̀ ló tún fa lẹ́ni fi tún àwọn àṣírí tó le tó báyìí ẹ̀ wò gbogbo ìlẹ̀ máa fà láti jẹ gbàdúrà lẹ́kùnrẹ́ lórí ìkànnì wa lẹ́nu tó bá ìgbà àkọ́kọ́ ní tẹ̀dá nǹkan ní ẹ bá subscribe kẹ́ like comment kẹ́ share ní ojú àǹfààní content ní ìgbàkúgbà lórí èkó tó bá fi lè ta ilé máa ṣọgbọ́n ìmọ̀ àti òye lágbo òṣèré ẹ̀wò kẹ́mi sọ pé bí tí o máa lè ta máa play fún fídíò náà rèé ẹ̀ka sójú abẹ́ ń kó. kò sí ọba ṣe gbádé wà látọ̀run ni èèyàn àdé ọ̀hún náà tẹ̀lé iná èèyàn ló ń mú ṣèbí fìlà ní gbogbo yìí ẹ wo èyí tó wà lókè ẹ gbọ́ sà èyí tó wà lókè tó yẹ pé ẹ máa fọwọ́ di adé yẹn mú báyìí tẹ́ máa sáré kàbàkàbà òun ló wà nílẹ̀ táwọn sọ lọ́wọ́ Sunday Igboho lọ kí Aláàfin Ọ̀yọ́ ẹni kan máa tàn kámẹ́rà because of what but èyí lè jáde síta lórí fídíò ẹ lè gbé proof jáde èyí tí àga olórí ẹrú ìyá olórí ẹrú tó fi yín tẹ ẹrú tó sọ pé òun ló sọ yín dọba olórí ọba ẹ lè lọ gbé court àti assignment tó sign ẹ lè sign yẹn sórí social media but when Sunday Igboho tó sọ pé kó wọn kẹ́ ẹ support òun kó wọn bá wa ká lè gbá àwọn wèrè kúrò lẹ́wà ẹni ká má tàn kámẹ́rà o ṣé gbogbo ayé màbọ̀yọ́ wà lẹ́yìn ẹ̀dẹ̀ pé ra inú lórí ọba that means you have a mission everybody mo kà kí Sunday ọmọ Adéyẹmọ because I didn't know how I didn't know the reason that you apologize to the king ó lè kíra ẹ̀ náà oríkì ti wà nílẹ̀ Yorùbá ṣebí àwọn kan náà ń pera wọn lẹ́rù wọ̀nyí ṣebí èèyàn kan ló tún wá yí padà tó ní wèrè ló máa ń ṣe wọ̀nyí àbí èèyàn lè kíra ẹ̀ gẹ́gẹ́ bí oríkì is not by embarrassment I didn't know why people are doing something àṣà Yorùbá ni pé ká kíra wa nǹkan kan lánàá ṣebí àwọn kan náà máa ń pe wọn ní ara wọn ní Olúfọ́n àwọn kan náà sọ pé àwọn abẹ́ orí bàbá ẹlòmíì ìgbà orí ènìyàn náà wọ́n fi ń mú mi nílé bàbá wọn àwọn èèyàn ṣe sọ pé kí ló dé nígbà tá a bá sọ pé wọ́n forí èèyàn kọ́lọ́pàá wà lọ́hùn torí pé ó sọ pé ó forí èèyàn mú mi nílé bàbá ẹ̀ àwọn kan náà sọ wípé àwọn ni ọmọ àjọgbẹrú mọ̀jọ̀gbẹ̀kọ ẹrú ṣé ẹrú lé bàbá wa ńlá ní àbíkíní ṣé àwọn ọmọ àjọgbẹrú mọ̀jọ̀gbẹ̀kọ ṣé ènìyàn kọ́ lẹ́rú wọn fi ń kẹ́rù ni àbí ṣé ká máa wá wò ó gbogbo ẹrú tí àwọn ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ tán kóta àwọn èèyàn tán kóta ń gbà náà ṣé ó ṣe é sọ káwa máa rántí gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ní olden days yẹn kẹwa máa fi yangàn àbẹ́ ẹ̀kọ́ wa kalẹ̀ ẹrú ni ìran bàbá wa mà ló kó ẹrú ẹ wò ẹjẹ kúlà kúlẹ̀ ọkọ̀ ẹ̀kọ́ là rádaràdà lè ṣe ibi tó yẹ gangan ni mo fẹ́ bá yín láàárọ̀ ibi tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ sí ibi tó yẹ kẹ́ ẹ jọ sowọ́pọ̀ ìwọ Aláàfin Ọ̀yọ́ àti bàbá wa Ọọ̀ni ọ̀fìfẹ́ kẹ́ ẹ sowọ́pọ̀ kẹ́ ẹ lọ bá Tinubu má gbà ó ẹ yá tètè ẹ jẹ́ ká tètè wá nǹkan ṣe sí ẹ̀rí yẹn sọ ilẹ̀ Kwara State ló ti ń dá oró yẹn wọn gbogbo ẹgbẹ̀ríkọ Fúlàní ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn ẹ̀dẹ̀ lajú Yorùbá náà ṣe fi gílífílí àlẹ jẹ́ ká gbalẹ̀ bàbá wa ibi tí àwọn Yorùbá wà ń bẹ ibi táwọn Yorùbá wà nílẹ̀ Kwara State èyí tó kù ibi tán sọ pé ok káwa máa lọ sí sáìdì Kwara òmùọ̀ràn Kwara tó jẹ́ ti Yorùbá àwọn lọ sí òkè onígbín sáìdì rí pé nígbà bá yá wọn tún máa lé gbogbo wọn kúrò ńbẹ̀. ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ kí ni mission gbogbo wa la gbọ́ náà kì í ṣe news mọ́ tán sọ pé ìdí tí àwọn fi gbé Buhari wá láti lè wá jà fún wọn ni ìdí tí Fúlàní fi ṣọwọ́ pọ̀ they brought wọ́n gbé Buhari wá láti wá gbà rìfẹ́ǹsì fún wọn ni láti lè jẹ́ kí wọ́n rí opportunity má bá mi kọ́mẹ̀tì máa ṣe tó bá ti gbọ́ ètò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó ti fi ránṣẹ́ sẹ́lòmíì ò fẹ́ jẹ́ kí ilẹ̀ ọmọ Yorùbá ó parẹ́ nìyẹn nígbà tán náà wọ́n gbé wá fún mission tiwọn láti lè wá dá ilẹ̀ Yorùbá rú láti wá pa wọ́n lẹ́nu mọ́ àtàwọn tó ń fìyà jẹ Fúlàní. He went ó dẹ̀ wá lóòótọ́ ó dẹ̀ achieve mission ẹ̀
mọ iye ọmọ Yorùbá tó sọnù, mọ iye ọmọ Yorùbá tán bẹ́ lápá, mọ iye tán bẹ́ lórí. They wasting us on Buhari regime. Go má jẹ́ ká gbọ́kàn síbẹ̀ o. Let the DSS nísìnyí wọ́n ti ń dábàá ti sọ̀rọ̀ Yorùbá, they will brought your pay down kakúkú gbé wálẹ̀ lẹ́ẹ̀kan náà. Má bá mi tell off and lie. Tó bá dẹ̀ jẹ́ pé arrest ni pẹ̀lú tí mò ń sọ yìí, let them come. It's not by embarrass. When Buhari is alive, ṣé wọ́n pa àgùdán àbí àdògán, wọ́n pa fá nìbàdàn, wọ́n pa Abóyèdé. Even my relative in Ọ̀ṣun, Fúlàní pa. Ìnọ̀rẹ̀ road, kì í ṣe gbogbo ẹnu lèyàn máa fi sọ̀rọ̀ tán. Ìnọ̀rẹ̀ road, àgbọ̀ bí akin nígbà náà, ṣùgbọ́n ìbá àpá Fúlàní. Sàǹdálélé ó kọ́ pátápátá ni ibi tá ti bá wa dúrà. Dádì mọ́mì, kì í ṣe gbogbo ẹ̀ lèyàn máa sọ pé kíníkan ojú àpálẹ́lẹ̀. Tí ẹsẹ̀ mi wà nílẹ̀, ìbọn ló wọlé síbẹ̀. Àpá ọwọ́ ẹsẹ̀ mi níbọn lélẹ̀, ojúbọn lélẹ̀. Ọ̀rẹ́ náà ti yọ ẹ̀ta ẹ̀ kúrò nínú ẹ̀. Let's say the reality. Tó o bá sòótọ́ wàá kú, tó o bá parọ́ wà wá. Ọ̀pọ̀ ní òtá ń jẹ́ àǹgbà náà ṣe bí DSS náà padà fẹ́ wá gbé mi. Ẹ ti gbàgbé lọ́wọ́ péjì mi, ẹ lọ sí péjì mi kẹ́ lọ wò. But nobody nígbà yẹn kò yé yín. Ṣùgbọ́n lónìí, bóyá òótọ́ ni, bóyá irọ́ ni, wọ́n gàrí Ísírẹ́lì pẹ̀lú mínísítà òkèèrè dájọ́ kọwọ́ bọ kọ́ńtrátì kan náà pé kí security wọn wá assist Nàìjíríà lórí àwọn ọ̀rọ̀ ajínigbé, ajínipa, ajínigbé sọ ní dowó. Please, Yorì, don't mind that. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀ bandits nínú orí social media. Let me tell you the fact today. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ bandits bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Immediately you write their name, maybe Hausa name or Gumi and those, bí mo ṣe kọ́rúkọ Gumi. Wọ́n ti ní monitor débi pé immediately they wrote Gumi name. Àbí àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Notification wọn máa lọ gbé fún wọn máa rí. They will start monitoring. Wọ́n lè lo force, àwọn fake force. Wọ́n á dẹ̀ wọṣọ bí sójà. Wọ́n á dẹ̀ wá gbé yẹ. They will behave as DSS. Torí pé wọn kì í wọ uniform náà. And they have a backup. They have backup in that hub there. Tó jẹ́ pé lóòótọ́ DSS ni wọ́n, lóòótọ́ sójà ni wọ́n, lóòótọ́ ọlọ́pàá ni wọ́n. And when they came, they bring the ID card. Tèmi Nàìjíríà náà ti ń tẹ̀. And they will arrest you. They will waste you. Wọ́n dẹ̀ ní ká ní ká wá gbé ẹ wá láti Ìlọrin. Wọ́n dẹ̀ ní ká wá gbé ẹ wá láti Àbújá. Before you get there, they will take you there, right? Nígbà tó bá dé, they will now hand over you to original DSS. They will go and lock you. Ọ̀gá wọn níbo wọn máa fìyà jẹ. Má mi share this program to anybody. Lórí yẹn, Yorùbá nígbà tí àwọn bàbá wa wọ̀nyí, ó yẹ kẹ́ ẹ bá pé okay, go ahead with it. Kí ló fa wàhálà? Okay, Gumi orí wọn pé wọ́n make contract pé kí Israel kó wá support Nigeria. Tí Israel bá máa support Nigeria, ọ̀rọ̀ ẹ̀sìn kọ́. Let me shock you today. I'm a pastor. I'm an evangelist. I'm a missionary. Israel ni mo ti lọ. Tí tá bá sọ pé à ń lọ sí ilẹ̀ mímọ́, ṣé Israel là ń lọ? Àbí Jerusalem àti agbègbè? Jẹ́ kí n sọ fún yín lẹ́nu. Israel is not a Christian. It's not a Christian land. Even that Israel tẹ̀yìn sọ yẹn nígbà kan tẹ̀yìn bá lọ sí Israel. Hallelujah. Tẹ̀yìn bá lọ sí Israel,
even tó ń lọ sí ibi tán gbárí àbí ibi tán sí Jésù sí gọ́ńtọ́ta àbí gọ́ńgọ́ta àbí kíníkan a máa gba Gaza lọ. And when we get to the place àwọn Muslim náà máa gbowó lọ́wọ́ wa ká tó kọjá sí burial ground ibi tí Jésù wà. Ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Àwọn táǹtà kan bẹ̀ they are not Muslim. Okay, tán bá dẹ̀ wá sọ pé they are professional, they can trade. Wọ́n fẹ́ pa gbogbo àwọn terrorists wéèrè dànù. Kí ló wá mú ẹ̀yin Mùsùlùmí tẹ́ wá fly up? Why do you fly up? Since when they have started killing a Christian, how many times a Christian come out and be jubilant and be making rally? Ẹja ànígbà. Kí ló dé tẹ́ ń support ìbínà ẹ̀yin ọmọ Yorùbá? I look at many people in Ibadan. They now say that they are rallying themselves. They are rallying their future. Àwọn Israeli wọ́n máa pa àwọn àfáà ni. Wọ́n máa pa. Ṣé is that a good thing? Kéèyàn sọ pé bísímìláì kó dẹ̀ dú èèyàn. Ṣé ẹ̀sìn nìyẹn? Let's say the reality. Èèyàn bẹ̀ sí mi jẹ́. Okay, kó wá múyàn kó máa dúyà kó sọ pé orúkọ Jésù. Ṣé máa rí lórí social media lẹ́ni bá ṣe mọ́ àwọn pásítọ̀ tá ń fi èèyàn bẹ́ orí èèyàn tẹ́yìn sọ pé kíní kan tẹ́yìn rùn wọ́n lọ sẹ́wọ̀n. Àbí okay, èèyàn dẹ̀ gbé mọ́ dání àlá ó lé ní bàbàbàbà ṣèbú yẹ kẹ́ ẹ̀ dìde fúnra yín kẹ́ ẹ̀ jàfẹ́ sí yín pé ẹ má bẹ̀sìn wa jẹ́. Tẹ́ ẹ bá ti bẹ̀ẹ̀dẹ̀jẹ́ ẹ̀bẹ̀dẹ̀jẹ́ yìí. Ṣé bójú yín gbogbo yín ẹ ṣẹ̀ṣẹ̀ rálì nígbà náà Saudi Arabia tẹ́ ń lọ àbí bolẹ̀ ń lọ náà ṣe máa ń légún mi padà. Ṣó yẹ ká léyàn padà lọ́nà ọ̀nà ẹ̀sìn tá à ń sìn ní tó bá jẹ́ pé ènìyàn gidi ni. Wọ́n rẹ̀ tútù díẹ̀ padà sí kọ́ńtì wa Nàìjíríà wọ́n légún mi padà. Ókè kí ló dé tán légún mi padà? Let's say the reality. Bùnmi kan náà ló wá rise up sí federal government ní sí pé ó fẹ́ jẹ́ kí wọ́n máa pa àwọn àfáà ńláńlá. Okay, ṣé àfáà ńláńlá ń sìn dá? Ṣé wọ́n jẹ́ terrorist? Ẹ wá wo ṣọ́ọ̀kì tí ó wá wà lórí ẹ̀. Ṣọ́ọ̀kì tó wà lórí ẹ̀ ni pé àwọn middle belt tẹ́ ń padànù tẹ́ fẹ́ gbalẹ̀ wọn. Àwọn náà wá rise up pé irọ́ ni o. Ìjọba Tinubu tẹ̀síwájú. Sà, agreement is an agreement. Ẹ̀yin ọba ẹ̀ dìde o. Gbogbo ẹ̀yin ọba tẹ̀ ń sọ pé ìbíjú ẹ lọ kìíní kan nọ́mbà 16 kìíní kan ẹ fi sọ lẹ́nu sílẹ̀ ìtàn sí yín lágbájá nìyẹn. Tí ò bá jẹ́ pé ojú tì ẹ má bínú. Bíbélì sọ pé sòótọ́ kó kú dájú kó wà láàyè. Sunday Igboho lọ kí Aláàfin Ọ̀yọ́ ẹni kan máa tàn kámẹ́rà because of what? But ẹ̀yin lè jáde síta lórí fídíò. Ẹ lè gbé proof jáde èyí tí àga olórí ẹrú ìyá olórí ẹrú tó fi yín tẹ ẹrú tó sọ pé òun ló sọ yín dọ̀ba. Olórí ọba ẹ lè lọ gbé court àti assignment tó sign ẹ lè sign yẹn sórí social media. But when Sunday Igboho tó sọ pé kó wọ́n kẹ́ ẹ̀ support òun kó ń bá wa ká lè gbá àwọn wèrè kúrò lẹ́wà. Ẹni kan máa tàn kámẹ́rà o ṣé gbogbo ayé mọ̀bọ́yọ́ wà lẹ́yìn èdè pé ra inú lórí ọba. That means you have a mission. Let's say the reality. Àwọn Ọ̀yọ́ ẹ má bínú ọ̀rọ̀ mi mo máa kó má dá wàhálà lẹ̀. It's not by wàhálà. Ẹ jẹ́ ká sọ òtítọ́. Tá a bá sọ òtítọ́ a máa kú bá a sọ òtítọ́ a máa kú. Èèyàn wá sí ọ̀dọ̀ yín ẹni kan máa tàn kámẹ́rà. Okay, they obey you. Èèyàn tún kíra ẹ lọ rán Olúgbọ́n ẹni ó ti ṣẹ̀yìn ẹni ó sọ pé ẹ̀ ládé. Ẹ sà ṣé iṣẹ́ orílẹ̀ bí fìlà lẹ́ ń dé? Kò sí ọba ṣe gbádé wá látọ̀run ni. Èèyàn àdé ọ̀hún náà tẹ̀ ń dé iná èèyàn ló ń mú ṣèbí fìlà ní gbogbo yìí. Kí ló ń jáde? Àdé rọ́pò. Ẹ wo èyí tó wà lókè ẹ gbọ́ sà. Èyí tó wà lókè tó yẹ pé ẹ máa fọwọ́ di adé yẹn mú báyìí tẹ́ máa sáré kábàkábà òun ló wà nílẹ̀ tá à ń sọ lọ́wọ́. Ẹ̀yin ọba ẹ ohùn pọ̀ ẹ tètè lọ bá Tinubu ọmọ olódòdẹ ẹ lọ sọ̀rọ̀ fún
níbi tó ti ń gbọ́. Ẹ gbàgbé pé ebi ń pa wá o. Ìgbà tí ìlú bá wọ́n ní adìyẹ bà lókun ara òrókun ara òrá adìyẹ. Sórí ìta tó ń gbé bọ̀ yìí, èèyàn kan ò lè dájà o. Because Sunday nìkan kàṣẹ ti sọ pé ó máa sọ pé òun fẹ́ fèsì wọn ni. Ṣé nígbà tó bá ń fèsì l'Ondo, tó ń fèsì l'Abuja, tó ń fèsì ní Ìdànrè, tó ń fèsì ní mo ti ń tẹnu mọ́, ilẹ̀ Yorùbá ò ní di battlefield. Ilẹ̀ Yorùbá ò ní di battlefield. When they want to perish, ibi tó ti fẹ́ ṣe battlefield yìí, wọ́n fi wọ̀n mí lójú ìran. Nínú ìran, ibi tí battlefield yẹn ti máa ṣẹlẹ̀, ìlú Ìbàdàn ni o. Ìlọ́kọ́lẹ̀. The first thing tá fẹ́ kọ́kọ́ destroy. Òun ni Cocoa House tó ti gbó tán tẹ́ ẹ̀yà sí yẹn. Wọ́n ibẹ̀ ní bọ́ǹbù ti fẹ́ kọ́kọ́ dún. Even tí àwọn bọ́ǹbù protector àbí kí lè ń pè wọ́n detector, àwọn bọ́ǹbù detector kan bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ mọ̀ pé tí n bá ti jáde tí n bá wá sọ̀rọ̀ kan tí ò bá ní ìṣẹ̀lẹ̀ I won't come out and come and say it. Àfi kí àwọn bọ́ǹbù protector, mo sọ nígbà yẹn tí wọ́n sọ pé kinní kan ló dún ní àdúgbò àwọn Mákindé lọ́hùn nìbàdàn. Àwọn bọ́ǹbù detector kan lọ sí Cocoa House surrounding all those places kan lọ bẹ̀rẹ̀ sí ṣẹ́ẹ̀kì bẹ̀. Tí mo bá ti lọ wọn rí bọ́ǹbù mọ́lẹ̀ síbẹ̀. Mo sọ̀rọ̀ kan gbà kan, wọ́n kọ lẹ́tà sí mi pé báwọn ṣe máa rí gbogbo information. Ṣé èmi náà wà mọ́ngà pé mo kà rẹ́rìn bẹ̀yẹn? I went there, mo kà rẹ́rìn. Mo ní ìtẹ́ ìbéèrè lọ́wọ́ mi, ṣé ojú mi jẹ́ ojú tẹ́lọ́rìsì ni? But I will tell you the reality. Ọlọ́run tèmi ò kì í mú fèkì. Àwọn oníṣẹ́ àwọn wòlíì tó máa sọ tó máa parọ́ kiri orí social media tó tún máa padà wá sọ pé Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Ọlọ́run mi ò lójú ìran bàbá ojú kan táwa ní Ọlọ́run fún mi, mo ní ètí mo fi ń yà fún mọ́tò. Ṣùgbọ́n mo sọ òtítọ́ bá mi share program to anybody. Ẹ kíyèsí Gúnmi, ẹgbọ́n mi lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe rí ntí ẹ̀yin ẹ̀sìn mùsùlùmí ẹ má sọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má sọ di ìjà ẹ̀sìn o, ẹ má sọ di ìjà ẹ̀sìn o. Ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì, ẹ gbàgbé gbogbo èébú náà mú yín lọ́wọ́. Please, let's say the reality. Let's come out and rally with them. Because any churches nísìnyí bọ́ọ̀bù abẹ́rẹ́ sí dún láti ọ̀dọ̀ gbogbo ẹnu fi sọ. The Gumi are planning even against the Yoruba next time around. They will dress as a Christian, they will enter the church, come and place bomb on the church. Gbogbo ilẹ̀ Yorùbá ẹ máa yí ẹ̀wù yìí tó jẹ́ bẹ́ẹ̀ yẹn ọba ṣe ń jà sí ìwọ náà ń wọ àwọn ọba àtàǹjà lórí social media. Ẹ jẹ́ fún àwọn ọba lẹ̀ yẹn mọ̀ máa ń tán ṣe. Ìwọ̀n tán àjà tán dì sí ìfara yìí. They are frustrate you. Àwọn fẹ́ jẹ́ kẹ́ ẹ máa fọ was frustrated títí wọ́n máa fi ṣe election. Our election is not the problem of us. The election cannot solve the problem is do and lay, and we cannot put more. Just the àwọn tán nífẹ̀ẹ́ ara wọn tán kówó jẹ náà kà nínú wọn yẹn náà ṣe ní let them name them. But the most important thing tẹ́ẹ̀dẹ̀ fẹ́ jẹ́ ká wà unique, tẹ́ẹ̀dẹ̀ sọ pé ká má pín Nàìjíríà, tẹ́ẹ̀dẹ̀ sọ pé ẹ lè ṣe ẹ lè múná no about iná dúró kọ́ lélẹ́yìí o. Safety first, security first. Sama security what? Security first. Mo rí ìran o ìlú Ìbàdàn kódà ẹ bá mú oṣù kẹsàn-án sí ìkẹwàá tán bẹ́ẹ̀ bá tètè wá nǹkan ṣe sí kí security lọ tight òyìn tó máa kú máa pọ̀ mo máa sọ Ọlọ́run rán mi
even Mákindé nísìn ẹjọ́ Mákindé gan ẹ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹni kó wá sí ìlú Ìbàdàn káwọn bẹ̀rẹ̀ àwọn bomb protector anything tá bá lè fi protect bomb tí ò ní pa èèyàn rẹpẹtẹ they want to come and place bomb àti Ìbàdàn mo rí ìran yẹn ní òru yìí no ọ̀rọ̀ ìbànújẹ́ ò ṣe máa sọ síta ṣùgbọ́n kí ó má bàa di ìbànújẹ́ èmi kì í sọ̀rọ̀ mi ò ní sọ̀rọ̀ kọ́lọ́run má sọ bẹ́ẹ̀ mo Bíbélì sọ wípé ègbé ni fún ẹni tí a kò fi hàn tó wù ẹ pé Bọ́lá Ahmed ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó lọ gbọ́n kó gbó fara kó kí lẹ́yìn fà torí pé wọ́n ní Ísírẹ́lì ó fẹ́ wá bá yín dá sí ọ̀rọ̀ Boko Haram Gumi náà bá fò síta ó ti tó bí ọjọ́ bíi méjì bíi mẹ́ta ń sìn ọ̀rọ̀ yẹn wà lẹ́ o àwọn ìjọba who is Gumi that is first question to ask anybody that is first question tí mo fẹ́ béèrè lọ́wọ́ federal government who is Gumi bí ẹ lè gbé Gumi kẹ́ interrogate yẹ nǹkan tí mo expect Tinubu nìyẹn pé tó bá ti kọ́kọ́ dé orí oyè gbàrà ó di arrest Gumi kí lẹ gbé Nnamdi Kanu fún ẹ̀sùn wo ló ń jẹ́ Gumi ló ń gbowó lọ́wọ́ federal government tó ń lọ ń gbé fún wọn bandits Gumi ló sọ fún wa wípé àwọn bandits ajàjàgbara ni wọn. He tell us about them. He know them. Since then, ṣe terrorist ti tán. Sójà kan jáde ní last time. Ọgbọ́n tẹ́ máa fi pa sójà yẹn lẹ̀ wá káàkiri tó sọ nípa nǹkan tẹ́ ṣe. Custom kan jáde nígbà náà ó sọ nǹkan kan nípa wọn pé ẹ̀ ń ké gbówó ẹ̀ ń kó gbogbo nǹkan wá. Ẹ jọ̀ọ́ mélòó lẹ gbọ́ pé Boko Haram àbí àwọn ràríkàdá àbí àti jákujàku ní ìbùtọ́dẹ́dẹ́ àṣàdé àṣẹ ìjọ òun lẹ̀ tún gbọ́ pé wọ́n exist ní Burkina Faso anymore. The man are wasting all of them. Ètò lè kó wọn dà sínú oko tó máa ṣiṣẹ́. Ṣé Nàìjíríà àwa lè agbára tó bẹ́ẹ̀? Òkè àwa tó lọ bá Ísírẹ́lì ṣé Gumi adé tó máa dẹ́rù bá Tinubu? Because of election to 2027 for 2026 rántí 2026 mọ́ for 2027 ìyẹn kọ́ ló kàn tá a bá pa wá tán ní before 2027 tá a fi 2026 demolish ilẹ̀ Yorùbá ẹ̀sà who want to vote you. Ṣèyí I'm acting o you are the one that acting because ẹ̀yin ẹni monitor sórí gbogbo YouTube káàkiri. Ṣèyí is the only PA bàbá ẹ̀ John please I'm not insulting you it's not about insult but I want this ẹ bá mi cut bí báyìí kò yẹ kí kó dérí kó dórí ti yín kí àkàrà kó dégun work hard tó bá yẹ pé lóòótọ́ ló ṣiṣẹ́ ilẹ̀ Yorùbá is most important o ẹ̀yin ló kàn is first our king ní bàbá yín lọ bá káàkiri o òun náà ló dẹ̀ tó ń lò ń sìn náà but today ẹ lè máa fọwọ́ ṣe lókè òkun I want everybody this morning are you with me now I want everybody kẹgbọ́n tí mo sọ yìí kò yẹ kí ilẹ̀ Yorùbá ó di yẹ̀pẹ̀ I didn't have a time a lot o máa lọ láìpẹ́ hallelujah ṣùgbọ́n mo ṣì máa ń bọ̀ wá ṣe program yẹn pé kí ni ohun tí a rí tó jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá ẹ̀wọ̀n bá ń jà àwọn ọba ń ṣe gbá àwọn ọba bá ń ṣe kòkó bá bá aṣáṣùn òun là ń bá káàkiri ṣùgbọ́n èyí tó ń jó wa lábẹ́ aṣọ we didn't say it àwọn ọba wọn mọ bí wọn ò sọwọ́ pọ̀ pé okay lè jẹ́ ká di pàpà ká lọ bá gbogbo àwọn tán lé àwọn ẹbí wa yìí náà kábí Yorùbá kọ́ náà sọ ni pé tán pariwo lójoojúmọ́ ẹ gbà wá o wọ́n ti lé wa kúrò lábúlé wa o ṣe ẹ̀gbọ́n ni. Gumi
gbogbo wa ká lajú. Wèrè tán pè ní Gúnmi ó mà ní àjẹ́ndà sílẹ̀ Yorùbá gidi gan wọn ni. Ó ní ìbísí ilẹ̀ Yorùbá tó tálẹ̀. Mo dẹ̀ ń bá wa sọ láàárọ̀ yìí tó bá wà ká gbọ́. Àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí o, tó bá dẹnu ẹ̀ aṣèkínní àdòdìndì. Èmi ti ń sọ tèmi sílẹ̀, ẹ bá mi ṣe é fún àwọn èèyàn tó bá lè ṣe é. Ibi gbogbo inú gúùpù gbogbo tẹ́ ẹ bá mọ̀ ẹ sẹ́ndì ẹ̀ síbẹ̀, torí pé ó ń bọ̀ Yorùbá ní àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o. Ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe kínní ká tètè ya gbárùkù ti ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ibikíbi tá a bá mọ̀ pé àwọn ọ̀rọ̀ yìí ó lè ní ṣe pẹ̀lú ayé wa, ó lè ní ṣe pẹ̀lú àwọn ìran wa. I believe our ìran lórí àwọn ẹbí wa òun ló jẹ́ most important thing to me in life. Ẹ jẹ́ ká fi pé ọba kan lójú ọba kan, ẹ jẹ́ ká fi lẹ̀. Ó mọ̀ pé Sunday ọmọ Adéyẹmọ dídé tó dé wọ́n ní evil planning lórí Sunday, but bí èrò ṣe pọ̀ lẹ́yìn ẹ̀ tó kò lè jẹ́ kí ọkàn wọn pé àwa lè ṣe bí sí. Ṣùgbọ́n ìjẹ́ èsì tí mò ń béèrè lọ́wọ́ wa tẹ́lọ́rìsì ẹ máa gbọ́ dáadáa o. Àgbé májẹ̀mú burúkú lé orí kí ni wọ́n pè é lórí Gúnmi o. Ṣùgbọ́n tẹ́lọ́rìsì la gbé lórí Sunday. A block àkáǹtì ẹ̀wọ̀n òjò kò ṣiṣẹ́. Gúnmi tó dẹ̀ ń gba owó lọ́wọ́ bandits tó tún dìde sí i tó ní wọ́n fẹ́ gbéṣẹ́ fún Israeli kí ìjọba Nàìjíríà kó má ṣe o, kí lágbájá má ṣe o. Ṣé ká máa pa wá nílẹ̀ Yorùbá ká máa wòran ni? Ká lọ stop àwọn kìíní o. What is your business with that? Ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn. Ẹni tó ní ká stop nǹkankan jọ̀ọ́ mo béèrè lọ́wọ́ gbogbo wa. Ẹ jẹ́ ká kí iye wa kó ṣí. Ẹ jẹ́ ká pariwo síta fún ààrẹ Bọ́lá Ahmed. Ṣùgbọ́n wọn wá ní ẹ bá sọ̀rọ̀ níbi tó yẹ kó ti ń gbọ́. Ìwọ Aláàfin fìjálẹ̀, ìwọ Ọọ̀ni of Ifẹ̀ ẹ fìjálẹ̀. Èmi mo jọ ẹ̀wọ̀ lójú mi ẹ fi sílẹ̀. Ẹ jẹ́ ká ṣe kéde, ẹ jẹ́ ká gbóǹkó àṣeyọrí lọ. Ẹ bá ń sọ pé ogun ọ̀kọ́ ní Olúgbọ́n, ogun ọ̀kárẹ̀sà, ogun ọ̀kọ́lẹ̀ kíní kan bàbá rẹ̀ gún, ẹ fi yẹn lẹ̀ o. Ogun akóbitibiti. That is the only thing tí mo tún máa repeat kí n tó máa lọ ni pé please and please ẹ jẹ́ kí ká jẹ́ ojúlàlá kan fi ń ṣọ́rẹ̀ as from today bí mo ṣe ń sọ̀rọ̀ yìí títí wọ inú oṣù kẹwàá. Gbogbo churches o, wo tó ń lọ church o, wo tó ń lọ sí mọ́ọ̀sì onílẹ̀ Yorùbá, ẹ fi ojú ṣọ́ orí o. Gbogbo ẹ̀yin ibi tẹ́ máa ń lọ, tẹ́ máa ń pọ̀, tẹ́ máa ń lọ lé jímọ̀, tẹ́ máa ń ṣe jímọ̀ ní mọ́ṣáláṣí tó jẹ́ pé mọ́ṣáláṣí yìí máa ń pọ̀ nílẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ kíyèsára. Àkọ́kọ́ nìyẹn. Ní Ìbàdàn, gbogbo ẹni tó bá ń gbé Ìbàdàn pátá ọjà ni o, everywhere ni o. Ẹ jọ̀ọ́ pápájọ ẹni tẹ́ ń tajà, ẹ má kó owó yín sínú ọjà mọ́, ẹ máa lọ tọ́jú owó yín pamọ́, because ìran tí mo rí ni pé kòkó bọ́ọ̀dù rẹ̀ ọ̀sọ̀ ti yẹ̀pẹ̀. Kòkó house àbí kòkó house ibẹ̀ ní bọ́ọ̀bù yẹn ti dún. Bó dẹ̀ ṣe dún ó pa ọ̀pọ̀ èèyàn gan-an ni o. Bá dé rí ìran báyìí tí ń bá wá sọ síta ètò lágbára púpọ̀ ni.
èmi wòlíì ọmọọba ni mo sọ̀rọ̀. Ẹ lọ verify tí n bá lè jáde wá tí mo lè wá sọ fún yín pé mo rí ìran báyìí. Mi kì í fẹ́ jáde anyhow, ṣùgbọ́n eléyìí ọlọ́kan fi hàn mí ni lóòrò ìníwájú pé àwọn bá dé sẹ́ they didn't come and face us directly. Bọ́ọ̀lù náà gbìn kiri. Ewu ètò ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ ńgbà ìtàn sọ tá a pariwo. Mo sọ ń gbẹ Akérédolú kan fẹ́ ṣẹlẹ̀ lóńdó, ìkan fẹ́ ṣẹlẹ̀ lóńdó. Ọlọ́run ní àgbà tó ṣẹlẹ̀ ìlú tí èdò ti padà ṣẹlẹ̀. Ìgbà tọ́lọ́run tó lọ sí pé Ọlọ́run ní o máa kú lọ ṣe nǹkan báyìí Akérédolú Ọlọ́run ló máa kú. Kò dáhùn. Ìgbà tí ó ṣe wá bọ́ sórí ló ṣe ń pè mí. Ìgbà tó bọ́ sórí ní gbogbo ayé ṣẹ̀ ń sọ pé kí ló máa ṣe, mo ní mo ti sọ agídí ni. Ẹ má jẹ́ kí agídí ọkàn eléyìí ó tún ṣẹlẹ̀. Ẹ wo bí fún nǹkan ẹ jẹ́ kí n sọ àṣírí yẹn délẹ̀ tán fún yín láàárọ̀ yìí. Ìtàn máa parọ́ mọ́ pé ó ṣẹlẹ̀ lélẹ́yìí. Wọ́n á ní PDP meeting tán gbé bọ̀ ní Ìbàdàn. Wọ́n á ní torí wọ́n lè sọ pé torí ẹ̀ ní bandits tó ṣe wá yin bọ́ọ̀mù. Wọ́n lè ní àwọn APC member náà fẹ́ da àṣírí wọn rú, wọ́n fẹ́ fi yin bọ́ọ̀mù sí Ìbàdàn. Rárá o kò ṣẹ̀yìn gún mi o. Tó fẹ́ ṣẹlẹ̀ àtẹ̀yìntẹ̀ ń ṣe rálì káàkiri tẹ̀pẹ̀rẹ̀ yín ní ẹlẹ́sìn mùsùlùmí. Èmi ò bá mọ́ ní mùsùlùmí wí o, ṣùgbọ́n ẹ̀yin tẹ̀pẹ̀rẹ̀ yín ní muslim kìíní kan society kìíní kan tẹ̀ ń ṣe rálì káàkiri pé kí ìjọba Nàìjíríà má gbà kan ọmọ Ísírẹ́lì kó wá bá wa jà nínú ẹ̀, kó má wá sọ̀pọ̀tì Nàìjíríà gẹ́gẹ́ pé ó máa pa àwọn abébí gàfà dànù. Ẹ jẹ́ àwọn àfáà yẹn tán fẹ́ wá padà nìyẹn, ṣé àwọn náà lọ́wọ́lọ́wọ́ ọ̀pá ajínigbé ní báńdẹ̀sì. Ẹ jẹ́ ká dọ̀wọ́ gbogbo ẹ̀yin pìrìsẹ́ńtà gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ orí Facebook and YouTube, mo ti fọ̀rọ̀ lẹ̀ fún everybody. Ọlọ́run ti rán mi sí gbogbo yín sí o. Ẹ fi Ọọ̀ni àti Olúgbọ́n àti Ọ̀rẹ̀sà àti Ọọ̀ni ọ̀fífẹ́ ẹ fi gbogbo wọn lẹ̀. Ẹ jẹ́ ká jà fún àwọn ẹbí wa o. Pàápàá jù ẹni tẹ́ wà ní diaspora, ọ̀rọ̀ tí yín máa tún rìn jù tú wa lọ. Ẹ pín ọ̀rọ̀ yìí fúnra yín pé ojú ni alákàn fi ṣọ́rí. Èmi wòlíì ọmọọba Abíọ́dún, I have things to do. Mo ti sọ pé mi ìfẹ́ máa wá sọ ọ̀rọ̀ kan tí ò bá ti ní